Chief Jelili Banga ọ̀rọ̀ àwọn olórí kéèyàn mọ́ bá wọn dá sí ni o. Àṣé Papa àti Banga àṣántí ẹ̀ ti jọ ṣàṣepọ̀ débi pé wọ́n tún jọ ṣe rẹ́kọ̀dù tó jẹ́ kó làbò. Chief Banga kí ló ṣẹlẹ̀ tó fà padà di pé aláwa ń búra ẹni báyìí. Ẹ̀yin èèyàn mi jẹ́ kọ́kọ́ play orin tí Papa àti Banga jọ ṣe pọ̀ ká tó wá sọ̀rọ̀ wa tàbí sọ mọ́tẹ́ kẹ́kẹ́ tí ọkọ̀ gbọ́ orin yẹn ná ẹ kọ́kọ́ gbọ́ ná. Chief Banga kí ló dé tẹ̀ wá yin knockout. Àwa lọmọ yọ̀yọ̀ ọmọ jáwọn láyà ẹgbẹ́ sẹ́yìn àwa ní ìjìnlẹ̀ pápá. Táwọn lè bọ̀jẹ́ mi o, kò lẹ́ni tó lè jẹ́rí. Jẹ́rí ló lè bọ̀jẹ́ tí bàbá sí. Torí pàtó àti bẹ́ẹ̀ sóun ló ṣe mọ̀jẹ́ mi. Sóun ló ṣe mọ̀jẹ́ mi. Bó ṣe fún mi bàbá tọ́ síbẹ̀ ní Abasido. Ìbínú bàbá tó ní Susanna ló ń lé kú. Ọkọ̀ tọ́lá nìkáwó ní àdé làkùn ní Ìbàdàn. Ẹ̀gbọ́n mi títí ni wọ́n máa ṣàkọọ́lẹ̀ yín. Wọ́n ti dú tíra fún wọn ni. Lọ́sẹ̀ sọ wípé bàbá ò wúlò. Tí bá ṣe pọ́njú tíra fún ẹ ò ní sọ pé sí tó wúlò. Bàbá tó ń gbẹ̀dọ̀ lọ́bọ̀ lọ́hùn kọ́lé. Sí ijó tó ń dìtẹ̀ lọ́bọ̀ lọ́hùn bọ́lá fún lọ́bọ̀ lọ́hùn yóò láàyò. Gbogbo ẹni tó ń lé bàkàdàrà wọn lé bàkàdàrà òfò. Sí tó ti kó òkè òkò káfárá tó já. Ẹ̀sìn mìíràn gáàdì ti yẹ ṣàgbéjẹ́ mọ́wọ́ o. Ó yá yìí ní kẹ́ni ṣe mí. Ìbàfẹ́ ni tó ń dáṣà kébì tó máa já. Ìbàlẹ́wọ̀ bàbá tó sì jẹun. Ọmọ rápálá lórí yẹ kí àrò máa ṣàyè. Olóṣèré kan má dá bàbá tó ní sísá náà. Bàbá tó sì bẹ́ẹ̀ ṣóun ló tìbí wọṣẹ́. Ó dẹ̀ ti tìbí wọṣẹ́ ó ní kí n máa fọwọ́ sí i. Tí nǹkan bá rújú lórí nẹ́ẹ̀tì wọ́n ní ẹbí gúgù lérè ó máa ń sọ bó ṣe jẹ́. Àwádìí òfin tó fi jẹ́ pé lórí máa ń rú. Ó dàgbà mọ́ òun máa ta mọ́ o. Àwọn obìnrin tó sórí ìbòjì ti ọkọ̀. Mr. Google ṣe máa ń gbọ̀dẹ̀ kéṣì. Àfọ̀gbọ́n fọ́ sí wẹ́wẹ́ àforí ṣàlàyé omi. Nǹkan bá rújú lórí nẹ́ẹ̀tì wọ́n ní ẹbí gúgù lérè ó máa ń sọ bó ṣe jẹ́. Àwádìí òfin tó fi jẹ́ pé lórí máa ń rú. Ó dàgbà mọ́ òun máa ta mọ́ o. Àwọn obìnrin tó sórí ìbòjì ti ọkọ̀. Mr. Google ṣe máa ń gbọ̀dẹ̀ kéṣì. Àfọ̀gbọ́n fọ́ sí lọ́wọ́ bọ̀ ọ̀dà lónìí yóò. Ẹni mọ ìwúrà sáwọn tó mọ iye orin wa. Ló fi jẹ́ pé lọ́ní ọmọ àṣẹ́gìta ó ń ná ní èpo bí ọmọ àti èrè. Ó ní ìrọ̀rùn bàbá tó ọ̀gá làwọn níbi ká máa wuyọ̀ jẹ́. Ó fi jẹ́ pé níbi káwé ètò tọ̀. Ọ̀gá lálábọ̀dé rẹ̀ máa fọ kàwé yọmọ. Bá ṣe lórí kan náà fẹ́ máa ìṣòfin tuntun. Àmọ́ ṣùgbọ́n ṣáwọ́ wà wò tí rí. Lọ́dọ̀ wọn mo ní lẹ́nu jígírí mi ṣe máa ń ga o. Ó ṣòro fálejò láti mọ̀ sáré àwọ̀. Jígírí mi ṣe bàǹgà kẹ̀kẹ́ bí ṣoṣo ti dé. Àìlè tọ̀ lẹ́yìn ìgbàlú lára àwájú. Ìbá sí àwọn kò sì ṣe ìbára ló fi mí sọ. Wọ́n lórí tí mo bá kọ àwọn tèmi sọ bó yàtọ̀. Wọ́n ní pé kò láti dé. Yẹ̀pẹ̀ tó dá ìyọ̀ kẹ́dá yé wá lọ́wọ́ sí. Èsì má bọ̀dẹ̀ ìyẹn láti lè jẹ yó. Àjà tó bá gùn tàn ìyẹn láti lè lójú. Ẹni bá mọ bó ṣe ń lọ tó wá ságò ṣe bàtà tó fẹ́ràn láti ròyìn tó tó gbọdọ̀ àdúgbò. Àkọ́wá nífa ooo. Àtòkò wà nífa àdúgbò. Àkọ́wá nífa ooo. Àtòkò wà nífa àdúgbò. Ṣẹ́ẹ̀dì pé kò tọ́ síbẹ̀ lórí bàbá fún yíyá. Bàbá Alábí ní ìkọ́rí. Máa ṣe bó bá ṣe fẹ́. Ọlọ́tọ̀ ní tòun mọ́tọ̀. Ó mọ lè sókè gbogbo. Ṣẹ́ẹ̀dì pé tèmi yàtọ̀. Gbogbo olórí kọ̀bí. Olúwa ló bá mi ṣe. Èrò ọ̀tá tí wọ́n rò ní káwá ní aláìsí o. Ìbẹ̀sẹ̀ tó bá yọjú ṣọ̀tá nílé ayé ń bí. Àdìwò kan ni wọ́n gbé lọ sóde ọ̀tún tọ́tọ́. Ẹ̀sìn kéwé kìtì fèé. Ẹ ó yàgbẹ́ ẹran. Ẹjọ́ sì ní ilẹ̀ lọ́rùn o.
jíṣẹ́ orí fi rán mi àkọlé. Ẹ̀jẹ̀ fi mi lẹ̀ lọ́rùn o. Ẹ̀jẹ̀ jíṣẹ́ orí fi rán mi àkọlé. Ọ̀sìn yá, ọ̀sìn rìn. Ìyẹn ni wípé ọmọdé oníṣòwò àpá torí ìrírí sí. Ó ní sáyé lọ́dọ̀ ibi tárí sì sí. Kì í ṣọmọ òṣì, kì í ṣọmọ ọ̀ṣà. Ọmọdé ó yẹ ká máa fẹ́ ra ni. Ọ̀sìn yá, ọ̀sìn rìn. Ìyẹn ni wípé ọmọdé oníṣòwò àpá torí ìrírí sí. Ó ní sáyé lọ́dọ̀ ibi tárí sì sí. Kì í ṣọmọ òṣì, kì í ṣọmọ ọ̀ṣà. Ọmọdé ó yẹ ká máa fẹ́ ra ni. Báńkà fúru yé ọ̀gbọ́n sísí olóde máa rọgbọ́ sí mi lápò orí mi òkú kẹ̀kẹ́ ìwọ ló ní kẹ̀kẹ́ èmi jẹ́ ní mo lè kú ká má kúrọ̀ ṣá mo láìkì kẹ̀kẹ́ àmọ́ ṣùgbọ́n ṣá àmọ́ ti ní mátọ̀wò bàbá ti ní mátọ̀wò orí tí mátọ̀wò bẹ̀rẹ̀ mo lè dábẹ́ níta bọ́mọ́ ó dá ẹ̀rù bà mí àmọ́ tí fúdù ń rí ó kọjá àbáwò kì í ṣe ìfowópamọ́. Ọmọdé oníkẹ̀kẹ́ o, ó bá fún mi ní kẹ̀kẹ́ gùn o. Ìwọ ló ní kẹ̀kẹ́, èmi ni mo lè gún kẹ̀kẹ́. Àti oníkẹ̀kẹ́ yìí ẹ fún mi ní kẹ̀kẹ́ gùn. Ó dà mí lójú òsì sàmì o, ó lè gún kẹ̀kẹ́ yẹn fúnra ẹ o. Jẹ́ wá gún kẹ̀kẹ́, jẹ́ wá gún kẹ̀kẹ́. Ẹ jẹ́ wá gún kẹ̀kẹ́ yìí. Olóde ẹ jẹ́ wá gún kẹ̀kẹ́ yìí. Kẹ̀kẹ́ tí ò lọ́wọ́ èyí tí ò lẹ́sẹ̀. Ẹ jẹ́ wá gún kẹ̀kẹ́ yìí. Olóde ẹ jẹ́ wá gún kẹ̀kẹ́ yìí. Ẹ̀yin obìnrin ẹ kíyè sára yìí ẹ fura o. Ẹ̀yin obìnrin. Chief Banga àmọ́ kankan o ṣe rí pọ́rọ̀ àwọn olórin wa ó lágbára ẹ ti jọ ṣàṣepọ̀ tó bá tó yá yóò tún dìjà ṣùgbọ́n àwa tá a wà níta àwa ìmọ̀ kí ló wà nísàlẹ̀ kí ló wà nídìí ijó àjùmọ̀jò táwa ti sẹ́nìkan tí ó di tẹnìkan ṣoṣo. ẹ̀yin tèmi kò ní bàjẹ́ abẹ́ẹ̀rí ó ga fújì nǹkan tó lọ fáàdì ọ̀rọ̀ nípa brọ́dà mi ni mo fẹ́ sọ yẹn Jẹ̀lílì Banga ó jẹ́yàn kan tí mo mọ̀ bọ̀ tó ń yà mí lẹ́nu pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo mọ̀ dáadáa tí mo mọ̀ gan brọ́dà yẹn mo mọ̀ gan ọmọ Òṣogbo ni ó dẹ̀ tún lè má jẹ́ ọmọ Òṣogbo but Òṣogbo lèmi ti mọ̀ ńgbà yẹn àwa tiẹ̀ kéré ìgbà tí mo mọ̀ náà torí àwa náà gbóṣogbo díẹ̀ ní kékeré agbóṣogbo gan ìjẹ́ ṣe pé mo gbóṣogbo àwọ̀ ó lé 20 years tí mo fi gbóṣogbo bẹ́ẹ̀ mo ti lọ school náà but bí mo ṣe mẹ̀gbọ́n yìí nígbà yẹn orin náà ló jẹ́ kí n mọ̀ láyé ìgbà yẹn láyé ìgbà ajíwéré wéré ló jẹ́ kí n mọ̀ o táìmù tí mò ń sọ yìí ìgbà yẹn kí ló àwọn Banga kẹ̀ Jẹ̀lílì àwọn ará Òṣogbo ló lè jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ Jẹ̀lílì ẹtíkẹ́ ni gbogbo èèyàn mọ̀ sí lóṣogbo Jẹ̀lílì ẹtíkẹ́ tán bá ń jí wéré báyìí àwọn náà lérò lẹ́yìn jù ní generation tí wá ń gbà yẹn ni òtòrá náà kéré but ẹni tó jù wá ó jù èmi lọ irọ́ ò dáa brọ́dà ni ẹ̀gbọ́n yẹn jẹ́ sí wa ó jù mí lọ so ẹtíkẹ́ olúkálukú náà ní báǹdì tiẹ̀ tàjọ ń bọ tí wọ́n yẹn ọ̀gá ni a máa ń wò wọ́n lókè báyìí ẹtíkẹ́ tó bá bẹ̀rẹ̀ orin bọ̀ gbogbo ìgbà yẹn náà àti àwọn gbòbésèrè níta òbésèrè wà ń ta náà gbà yẹn létà ni mo rí i pé ẹtíkẹ́ àlàyé náà ti di eléré ńlá so ẹni tó bá wọ̀ṣẹ̀ orin yẹn tó jẹ́ ọmọ Òṣogbo nínú orin tẹ́gbọ́n yìí ń kọ tẹ bá listing dáadáa tẹ mọ Kọ́lé Dowó ẹ mọ̀ pé onífújì náà ni Kọ́lé Dowó tó ń ṣe fíìmù ni o ẹ rí i pé style Kọ́lé Dowó wà nù style tí Brian fi ń kọrin náà bó ṣe ń lo pátá òbésèrè ń lo ti Kọ́lé Dowó náà torí Kọ́lé Dowó bí bàbá ni Kọ́lé Dowó náà jẹ́ sáwọn ẹtíkẹ́ yìí náà ìyẹn Jẹ̀lílì Banga ni mò ń sọ o so ibẹ̀ mo ti mẹ̀gbọ́n yẹn Òṣogbo ni mo ti mọ̀ but
ẹ má jà fàgùn àfi bí mo tún ṣe rí wọn ń sìn ẹ̀gbọ́n ire mo járe táìmù kan náà dẹ̀ mọ̀ pé Òbésèré náà ni wọ́n jọ wà náà ń tẹ̀lé ńgbà yẹn pé àná adẹ̀ ń wò pé àwa náà fàdúrà pé ẹ̀gbọ́n náà ti ń lọ náà nìyẹn ó kọ̀ di stage kan èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi mọ̀ bóyá àwọn èèyàn mi ò kọ̀ rí update wọn mọ́ àfi bá a tún ṣe rí lásìkò eléèbúdé ẹ̀gbọ́n ire ẹ ti kẹ́ ó ní Jẹ̀lílì Bàǹgà bọ̀tí nǹkan tó kọ́ yè mí lẹ́nu bẹ́ẹ̀ ojú pé nǹkan tó wá fàjà Brayi àti Alhaji Abbas Akande Òbésèré pápá ni ò wá yé mi kò yé mi o ẹjọ́ nítorí ọ̀lẹ́ tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ tó bá mọ bí àárín yẹn ṣe jẹ́ ẹ lè comment sí comment section kẹ jẹ́ kémi mọ̀ but ẹ̀gbọ́n Brayi ó jẹ́ tèmi mọ̀ lóṣogbo láyé gbà yẹn ṣé ó ti yé nọ́mà náà tóun náà bá ń wo fídíò mi ó yẹ kóun náà mọ̀ mí á tiẹ̀ mọ̀ mí náà but ó yà mí lẹ́nu mi mọ̀ nǹkan tó fà torí mo mọ̀ pé báyìí ni òun àti Òbésèré gan báyìí ni wọ́n ń gbà yẹn a máa ń gbọ́ orin ẹtíkẹ́ lóṣogbo gbogbo àwọn ará Òṣogbo tó wà ń gbà yẹn tó já wọn náà lè jẹ́rìí sí nǹkan tí mo ń sọ yìí so kò jẹ́ bí mo ṣe ń ṣe ẹja máa ní sùúrù ó tiẹ̀ máa ń yà mí lẹ́nu pẹ̀lú àwọn olórin táwọn kan máa jọ́mọ tó jẹ́ pé wọ́n wà lẹ́yìn àwọn kan aṣíwájú kan tó ti létà wọ́n á tún wá padà tún di pé wọ́n dọ̀tá omi àti iná ìyẹn òun tiẹ̀ ń yé mi kìíní yẹn tiẹ̀ ti kọ́mọ̀ ó ti kọ́mọ̀ nínú fújì gan jù ó ti kọ́mọ̀ débi pé kì í ṣe ìsìn yìí o látàyé àwọn báwa gan ti gbọ́ history látàyé àwọn bàbá wa yẹn náà ni o láti ń gbọ́ history wọn pé alágbájá ṣe báyìí fún Barrister ń gbà yẹn oníkinní kan ṣe báyìí tàmẹ̀dó ṣe báyìí Làkàṣègbè kan ṣe báyìí so kò jẹ́ bó ṣe jẹ́ brọ́dà mi Alhaji Jẹ̀lílì Bàǹgà ẹ ti kẹ́ làwa mọ̀ ń lu Òṣogbo ẹ máa ní sùúrù ni o brọ́dà mi ògo yín ò ní wọ̀kùn Òbésèré bàbá àgbàlagbà bàbá ni o àti mọ̀ wọ́n sìn ó ti pẹ́ o ó lọ fà o mo kàn bẹ̀ everybody èmi ò bẹ́ẹ̀ bú o mi ò dẹ̀ sọ̀rọ̀ mo gbọ́ everybody yíyànjú ni lágbolé fújì àwa ń gbádùn èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo láìkì fújì gan kò sórin tí mi kì í gbọ́ orin tó bá ti dùn èmi máa ń gbọ́ ṣé ó ti yé yín so ẹjọ́ nítorí Ọlọ́run ẹjẹ́ á ṣe jẹ́jẹ́ kò ní bàjẹ́ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ jọ̀ọ́ ẹ comment sórí nǹkan tí mo sọ yẹn tó bá jẹ́ pé òun náà mọ brọ́dà yẹn lóòótọ́ tó lè gbẹ̀rí mi jẹ́ ẹ lè comment sórí comment section so àríre gbàrà àánú gbà ọ́ àní bọ́jọ́ lọ́jọ́ lọ o ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò wá ní di tiwa láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ó dàbọ̀. pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo bódìgbà bódìṣẹ́ lóhùn arére Òròkìlà wa TV lógbòde ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi èmi Àpèkẹ́ Ajóbàtà mọdé ọmọ bàálù ràwọ̀ ìjẹ́ ti gbọ́ nípa TV ìtógbòde Òròkìlà wa TV òun lọ́gbòde òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀tú yáyá ẹ̀tú kiri wá kẹ́ẹ̀yà lọ sí Òròkìlà wa TV kẹwàá gbádùn àwa kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí mbẹ́ gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá àṣà wa ní ìṣe wa ní bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá Àpèkẹ́ ògbó ní sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ Àpèkẹ́ ògbó lọ sọ bẹ́ẹ̀ wọn ìwé òwì kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ àwa kò ní tán lọ́wọ́ yín.